ìgbẹ́kẹ̀lé ẹyẹ tó bà lórí igi kì í ṣe lórí ẹ̀ka igi bí kì bá ń ṣe lórí ìyẹ́ apá rẹ̀. Ó dá mi lójú pé púpọ̀ nínú wa ni a ti gbọ́ òwe yìí rí. Bẹ́ẹ̀ sì rèé, ọ̀pọ̀lọpọ̀ nínú wa ni èní jẹ́ ìgbà àkọ́kọ́ tí a máa gbọ́ òwe yìí. Òwe yìí ń sọ fún wa pé ẹyẹ tó bà lórí igi kì í ṣe torí ìgbẹ́kẹ̀lé tó ní lórí ẹ̀ka igi tí kì bá ń ṣe torí ìgbàgbọ́ tó ní nínú ara rẹ̀ àti ìgbẹ́kẹ̀lé tó ní ìyẹ́ apá rẹ̀. Òun ló tún fà á tí àwa Yorùbá máa pa lówe pé igi dá ẹyẹ fò, báwo lẹyẹ ò ṣe ní fò nígbà tó ní ìyẹ́ apá rẹ̀? Ẹ̀yin olùgbọ́ mi, ká má bàa bá ìjákulẹ̀ pàdé, ẹ má jẹ́ agbára léèyàn. Ẹ jẹ́ ká nígbàgbọ́ nínú ara wa. Gbogbo ohun tá a bá fẹ́ ṣe nílé ayé, ẹ jẹ́ ká ṣe nítorí pé a nígbàgbọ́ pé a lè ṣe fúnra wa ni. Ẹ má jẹ́ ká ṣe nítorí pé agbára léèyàn. Ó dá mi lójú pé púpọ̀ nínú wa ni a ti rí ohun kan tàbí òmíràn kọ́ nínú òwe tí mo pa fún wa yìí. Ẹ dákun, ẹ tẹ̀lé mi, ẹ pín, kí ẹ sì bá mi fẹ́ràn fọ́nrán tí mo fi sí orí ẹ̀rọ ayélujára yìí.